Kayegbo ni ìròyìn. Ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ìròyìn Kayegbo, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. Ẹ kú dédé àsìkò yìí o ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ìròyìn Kayegbo òun ni mo mú wá fún yín láti ìkànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ọmọ ìyá mẹ́ta pàdánù ẹ̀mí wọn nínú ọkọ̀ látàrí ooru tí ó mú wọn ní ìpínlẹ̀ Kwara. Àwọn ọlọ́pàá mú àwọn afurasí olè méjì ní ìpínlẹ̀ Port Harcourt. Àwọn agbébọn gbẹ̀mí ara wọn ní ìpínlẹ̀ Zamfara níbi ìkọlù tó wáyé. Àwọn darandaran gbẹ̀mí ọkùnrin kan tí àwọn mìíràn sì farapa ní agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Àwọn ẹbí kan ti gba àṣẹ láti sin ọmọ wọn tó kú ní ìpínlẹ̀ Rivers. Kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntò àrèrè pàkó yìí bá bámọ̀ gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣọ àwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ìyá mẹ́ta pàdánù ẹ̀mí wọn nínú ọkọ̀ látàrí ooru tí ó mú wọn ní ìpínlẹ̀ Kwara. Àwọn ọmọ ìyá mẹ́ta ọkùnrin kan àti obìnrin méjì ni wọ́n pàdánù ẹ̀mí wọn ní ọjọ́ Àìkú Sunday látàrí ooru tó mú wọn nínú ọkọ̀ ní ibùgbé wọn ní Ìlọrin, ìpínlẹ̀ Kwara tó jẹ́ olú ìlú náà. Ìyá wọn Ṣadé Sífàt tí ó jáde lọ ra nǹkan tí wọn yóò jẹ lọ sí ilé ìwé ní ọjọ́ Ajé Monday ni ó dákú látàrí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní ojúlé kẹjọ Bólúkẹ́ line Zogo Kúlèdé quarters ní Ìlọrin. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní aago 2 ọ̀sán nígbà tí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ti ara wọn mọ́ inú ọkọ̀ èyí tí bàbá wọn gbé sílẹ̀. Ìròyìn ní àwọn ọmọ náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn Olútáyọ̀ clinic tí ó súnmọ́ ilé wọn fún ìtọ́jú. Dókítà tí ó wà níbẹ̀, Dókítà Adéyẹmọ́, sì ní kí wọ́n máa gbé wọn lọ sí University of Ilorin Teaching Hospital. Ibẹ̀ ni wọ́n ti rí i pé wọ́n ti dolóògbé. Òkú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n gbé lọ sí itẹ́ fún sísin ní ìlànà Mùsùlùmí. Àwọn ọlọ́pàá mú àwọn afurasí olè méjì ní ìpínlẹ̀ Port Harcourt. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Rivers ti mú àwọn afurasí olè méjì tí wọ́n pè ní Ikenna Obiko àti Isechukwu Eneji. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, Grace Iringe Kókó, sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn afurasí méjèèjì ni àwọn mú ní agbègbè Olú Ọbásanjọ́ ní ìpínlẹ̀ Port Harcourt nígbà tí wọ́n ń lọ pẹ̀lú ọ̀kadà. Wọ́n ní wọ́n jingiri nínú jíjí àwọn ènìyàn lówó àti dúkìá nínú ọkọ̀ tí wọ́n bá gbé sílẹ̀ nípasẹ̀ lílo àdàmọ̀dì kọ́kọ́rọ́. Wọ́n tún gbà pé wọ́n jí ọ̀kadà tí wọ́n gbé sílẹ̀ lọ. Wọ́n tún ja àwọn oníbàárà àwọn báńkì lólè nípa gbígba owó wọn jáde láti inú àsùnwọ̀n wọn. Àwọn afurasí méjèèjì ló tún lọ́wọ́ nínú jíjí owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 100 náírà
lọ́wọ́ awakọ̀ kan. Ìwádìí àwọn ọlọ́pàá wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn afurasí méjèèjì yìí ti jí ọ̀kadà mẹ́ta nínú ọdún yìí, nínú èyí tí ọ̀kan wà ní Borokiri police station ní Port Harcourt tí wọ́n gbé méjì yòókù níbi tí àwọn oníǹkan gbé e sí. Àwọn afurasí méjèèjì ni wọ́n ti wà ní àgọ́ ọlọ́pàá Borokiri fún ìwádìí. Àwọn agbébọn gbẹ̀mí ara wọn ní ìpínlẹ̀ Zamfara níbi ìkọlù tó wáyé. Ikọ̀ agbébọn méjì ni wọ́n kọjú ìjà síra wọn ní èyí tó mú jàǹbá púpọ̀ lọ́wọ́ nínú igbó Ayin Alhaji àti igbó Muhaye níjọba ìbílẹ̀ Tìsáfẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Olùgbé kan ní agbègbè náà, Ibrahim Muhammad, sọ fún àwọn oníròyìn pé ìjà náà ló mú kí ogunlọ́gọ̀ wọn pàdánù ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bí Muhammed ṣe sọ pé ikọ̀ agbésùnmọ̀mí láti agbègbè Katsina ló ya bo àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Zamfara láti jí àwọn ènìyàn gbé, ṣùgbọ́n àwọn ikọ̀ agbésùnmọ̀mí Kingpin Ado Alero tí wọ́n jẹ́ ọmọ bíbí agbègbè náà jáde tí wọ́n sì pagidínà wọn láti jí àwọn ènìyàn wọn gbé ní agbègbè náà. Èyí ló mú àwọn ikọ̀ méjèèjì gbójú agbọ́n síra wọn tí wọ́n sì ṣe ara wọn níjàmbá lóríṣiríṣi. Ó tẹ̀síwájú pé àwọn olùgbé agbègbè náà lọ síbi tí ìjàmbá náà ti wáyé láti rí àwọn òkú lóríṣiríṣi. Ó ní ó lé ní 30 ọ̀kadà tí wọ́n fi sílẹ̀ níbi tí ìjà náà ti wáyé. Ó ṣàlàyé síwájú sí pé àwọn olùgbé agbègbè náà ti ń wá ọ̀nà láti sin àwọn òkú tó wà ní agbègbè wọn nígbà tí wọn kò rí àwọn elétò aláàbò ní àyíká. Àwọn darandaran gbẹ̀mí ọkùnrin kan tí àwọn mìíràn sì farapa ní agbègbè kan ní ìpínlẹ̀ Benue. Ẹnìkan ni wọ́n ti gbẹ̀mí rẹ̀ tí àwọn mìíràn sì farapa àti ọ̀pọ̀lọpọ̀ ilé ló jóná ní ọjọ́ Àbámẹ́ta Sátidé nígbà tí àwọn afurasí darandaran gba agbègbè Tókà ní agbègbè Àgágbè ní ìjọba ìbílẹ̀ Gua West Local Government ní ìpínlẹ̀ Benue. Àwọn darandaran náà tó lé ní 50 ni wọ́n ya bo agbègbè náà ní àárọ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Ìròyìn kan ní látàrí ìkọlù náà ni ọ̀gbẹ́ni Ubele ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú oko rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì farapa tí orí sì kó àwọn mìíràn yọ. Bákan náà ni ìṣẹ̀lẹ̀ mìíràn wáyé ní ọjọ́ Àìkú Sunday tí wọ́n kọlu agbègbè Tẹ́sẹ̀ Otebi tó jẹ́ kìlómítà 2 láti Nako tí ó jẹ́ ìolú ìjọba ìbílẹ̀ Gwasa West. Ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ Kúsà Yàgá tí orí kó yọ lọ́wọ́ ìkọlù náà. Àwọn apani agbésùnmọ̀mí ló ya bo agbègbè náà ní aago 5 ìdájí. Ó ní wọ́n ta àwọn olólobó pé àwọn darandaran bọ̀ wá kọlù wọn ní abúlé wọn tí àwọn sì kó àwọn ènìyàn wọn kúrò níbẹ̀ tí ó sì jẹ́ pé gbogbo àwọn nǹkan oko tí àwọn fi sílẹ̀ ní àwọn darandaran yìí bàjẹ́. Yàgá wá fi ẹ̀dùn ọkàn rẹ̀ lórí agbègbè náà hàn látàrí ìkọlù àti bí wọ́n ṣe bà nǹkan jẹ́. Ó wá bu ẹnu àtẹ́ lu bí àwọn elétò ààbò àti ìjọba ìpínlẹ̀ náà kò ṣe dá sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gbogbo ìgbìyànjú láti bá alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Catherine Adéní sọ̀rọ̀ ló já sí pàbó. Àwọn ẹbí kan ti gba àṣẹ láti sin ọmọ wọn tó kú ní ìpínlẹ̀ Rivers. Àwọn ẹbí Rebecca Sekidika, ẹni tó jáde fásitì pẹ̀lú first class ní Benson Idahosa University Benin ní ìpínlẹ̀ Edo, ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí wọ́n ń ṣiṣẹ́ fún un ní ilé ìwòsàn àdáni kan ní Port Harcourt tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ náà, ni àwọn ọlọ́pàá ti fọwọ́ sí pé kí wọ́n lọ sin òkú rẹ̀. Bàbá ọmọ ọdún 24 náà tó jẹ́ òṣìṣẹ́ fún Nigeria Liquid Feed Natural Gas Samson Sekidika tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé wọ́n gbẹ̀mí ọmọ òun látàrí ìwà ìbìkítà àti àìkú ojú òṣùwọ̀n àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà tó ṣiṣẹ́ fún un ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2024. Ó ní olóògbé náà ló ti gba ìwé láti lọ kẹ́kọ̀ọ́ gboyè masters ní United Kingdom tí ó sì yẹ kí ó rìnrìn àjò ní ọjọ́ díẹ̀ sí àsìkò ìṣẹ̀lẹ̀ láabi tó mú ẹ̀mí rẹ̀ lọ tó wáyé. Sekidika ní wọ́n ti ṣàyẹ̀wò òkú náà láti mọ irú ikú tó pa ọmọ òun tí àwọn sì ń dúró de èsì àyẹ̀wò. Ní àwọn ti gba àṣẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá láti lọ sin òkú ọmọ náà. Ó wá rọ igbákejì kọmíṣánná ọlọ́pàá láti yọ̀ǹda òkú ọmọ náà fún àwọn ẹbí láti lọ sin. Wọ́n wá fi sísin rẹ̀ sí ọjọ́ kejì oṣù kẹta ọdún 2024 ní tẹ Vault and Gardens Port Harcourt. Kò ní Dubai lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Ọmọlúwa Fúnmiláyọ̀ Adéṣẹ́wọ́. Káfíńrè pàdé o. Kayegbo ni ìròyìn.